owó tí Tinubu fẹ́ máa há kiri yìí léwu o. Téèyàn bá sọ pé irú ètò ìfọ̀nwó kiri báyìí yóò wáyé látọwọ́ ìjọba ààrẹ Bọ́lá Tinubu, kò sẹ́ni tí ó tètè gbàgbọ́ rárá. Ìdí ni pé àwọn èèyàn ti sọ ń gbà ìmọ̀ye pàṣírò owó pàtàkì ọ̀gá àwọn olókoòwò àsọtọ́rọ́ di sílé ẹ̀dá kan ní Tinubu fún rẹ̀, àti pé kò tí ì pẹ́ rárá tẹ́ni tá à ń wí Muhammadu Buhari pàtọ́rọ́ dáná inú ẹ̀dá ṣerú ètò báyìí tó jẹ́ ń ṣe ló forí ṣánpọ́n tí ìṣẹ́tètò náà sì mú bọ́mọ Nàìjíríà lè koko jọrọ̀ tí wọ́n ṣèlérí pé yóò mú wa lọ. Ohun gbogbo ló burú sí ngbà tí Buhari lòun ń fọnwó kiri. Àwọn èèyàn kàn fi kinní náà kówó jẹ ràì, wọ́n gbówó náà mì débi pé a kì í rájẹ̀kù orò ni. Kí Tinubu wá jáde láì tí ìpòṣù méjì tó gbàjọba kó ní lára ètò àkọ́kọ́ tóun yóò ṣe ni láti pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù fún mílíọ̀nù méjì léèyàn ńlẹ̀ wá jẹ́gbèsẹ̀ tí ò dáa rárá, kò sì fìjọba rẹ̀ hàn bí ìjọba tó nìkan ṣe. Lóòótọ́ ìjọba ti ṣàwọn ètò kan, àwọn ètò náà sì ti múnira ńlá báwọn èèyàn, pàápàá owó ìrànwọ́ tí wọ́n ní wọ́n yọ lórí epo. Ṣùgbọ́n náà gidi tí nǹkan ó fi dẹrùn ló yẹ kí ìjọba wá láti tán ṣòro aráàlú, kì í ṣọ̀nà tí ó tún mú nǹkan le fún wọn sí i. Nígbà tí ìjọba bá lòun gbówó yìí jáde póun ti ń fáwọn èèyàn, àwọn tí wọ́n ń tajà, àwọn onímọ́tò, àwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn èèyàn bí ó gbowó tuntun lórí ọjà wọn, ọjà ó sì dohun tí ò ní ṣe é ràfẹ́ nìkan mọ́. Bẹ́ẹ̀ owó tí wọ́n ń wí yìí ò ní dọ́wọ́ aráàlú, yóò wọlẹ̀ sọ́wọ́ àwọn olóṣèlú àtàwọn òṣìṣẹ́ ìjọba ni yóò bá di méjì fáfàdà pakún, ikún ò wọgbó lọ, àdá ò tún sọnù. Èyí owó àwọn èèyàn ò ní rí gbà, ohun gbogbo ó sì túbọ̀ gbówó lórí fún wọn. Buhari ṣe kinní náà lójú gbogbo wa láìpẹ́ yìí. Etí lobìnrin fi gbóhùn òrò ni, etí lásán la fi gbọ́. Aráàlú ò fojú rówó tí Buhari lòun ń pín. Nígbà míì olórí ìjọba tàbáwọn tí wọ́n jọ ń ṣe é lèlé tó dára fáráàlú, irú èyí táwọn Tinubu láwọn fẹ́ ṣe yìí, ó lè jẹ́ nítorí ariwo pára ní mẹ̀kúnnù tí wọ́n ń gbọ́ ni wọ́n ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá kóró owó báyìí sílẹ̀, ìwà àbàjẹ́ tó ti gògò láàrin àwọn olóṣèlú, olè jíjà tààrà, kákówó jẹ tí ò jẹ́ kínní kan lójú tiwọn, àárín àwọn àtòṣìṣẹ́ ìjọba nìkó mẹ́ta nù ìdá mẹ́rin owó náà ó wọlẹ̀ sí i, wọn ó kówó náà jẹ pátá, yóò sì di gbèsè àti ìyà sáráàlú lọ́rùn. Iye àwọn èèyàn bíi mílíọ̀nù lọ́nà ọgbà, ìyẹn mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún méjì ni wọ́n sọ pé a wà ní Nàìjíríà. Ìjọba wa ní mílíọ̀nù méjì léèyàn làwọn fẹ́ fún, nítorí àwọn nìṣẹ́ ń ṣẹ́ jùlọ. Báwo níjọba ṣe fẹ́ dá wọn mílíọ̀nù méjìlá tíṣẹ́ ń ṣẹ́ jùlọ mọ̀? Ṣé wọ́n kọ́ sórí ni? Àbí wọ́n ya fọ́tò wọn ránṣẹ́ sí wọn? Ṣé báwọn tí wọ́n ń jó kiri lẹ́yìn àwọn olóṣèlú nìkan wọn ó gbà? Wọn ó raṣọ àǹkárá, wọn ó sì lọ sóde ẹbí, wọn ó sì jẹ pápánu. Ìyẹn fáwọn tí wọ́n bá rówó náà rárá nìyẹn o. Ńlẹ̀ nìkan ò bá ní gbọ́ kinní kan mọ́. Wọ́n ní wọn ó pòwó náà sínú àkáǹtì àwọn èèyàn. Àwọn tí ṣe gidi ò lákáǹtì báǹkì. Bóyá níjọba sì mọ̀ pé bí ìdajì ọmọ orílẹ̀-èdè yìí kì í kówó wọn sí báǹkì nítorí owó tí ò tó nǹkan ni. Níbo wá níjọba ó ti rírú àwọn eléyìí fún lówó? Ṣùgbọ́n inú àwọn olóṣèlú yóò dùn séyìí, inú àwọn òṣìṣẹ́ ọba tí wọ́n ti lanu kalẹ̀ fúnrú owó báyìí náà yóò dùn, nítorí wọ́n mọ̀ pé bí Tinubu gbọ́n bí ifá tó mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀, àwọn làwọn ó kó jẹ. Tí ìjọba bá fẹ́ hówó, bó tilẹ̀ jẹ́ kì í ṣe ohun tó dára jù nìyẹn, ṣùgbọ́n tí ìjọba bá fẹ́ há owó rẹ̀ lóòótọ́, àwọn òṣìṣẹ́ ìjọba wọn ò fowó kówó oṣù wọn tàbí kó sanwó ọ̀yà aláwáǹsì ńlá fún wọn, nítorí kò sí bóṣìṣẹ́ ọba yóò ti gbowó tí ò ní dọ́dọ̀ aráàlú. Bí wọ́n bá ti gbowó náà ni wọ́n bẹ̀rẹ̀ sí í rajà tí wọ́n ò máa náwó, bó ti ṣẹlẹ̀ láyé owó Ndójì ní 1974 sí 1975 nìyẹn. Bóṣìṣẹ́ ìjọba bá gbẹ̀kúnwó tí wọ́n sì wọ́nà láti fáwọn oníléeṣẹ́ kéékèèké, àwọn tí wọ́n lè fẹ̀rí hàn pé wọ́n gbà téèyàn 10 sí 50 síṣẹ́, tí wọ́n ní kí wọ́n forúkọ àwọn òṣìṣẹ́ wọn sílẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú, owó náà dọ̀dọ̀ aráàlú lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti wù kó kéré mọ́. Ṣùgbọ́n yẹn gangan kọ́ lóògùn sí ṣòro wa, àyàbá lásán ni. Èyí tó dára jù ní kíjọba pèsè àwọn ohun tí ó mú nǹkan dẹrùn. Bí ìjọba ṣe lówó tó báyìí lọ́wọ́ wọn, kí ló dé tí wọn ò fi kọ́ iléeṣẹ́ tí ó fèpo bẹntiróòlù wa? Bó bá jẹ́ iléeṣẹ́ ìfọpo kéékèèké méjì lówó yìí kọ́, ńgbà tó ṣe pé níbi tí ṣòro yìí ti wáyé nìyẹn,
kíá níṣòro ọ̀wọ́n gógó epo lọ ohun gbogbo ó sì dẹrùn. Bí wọ́n bá ṣe rélùwéè káàkiri àwọn ìlú ńlá ńkọ́, bí wọ́n bá ṣètò ẹ̀yáwó rànwọ́ fáwọn oníléeṣẹ́ kéékèèké àtàwọn oníṣẹ́ ọwọ́ ńkọ́, gbogbo orú àwọn ìgbésẹ̀ yìí àtàwọn míì táwọn ọ̀jọ̀gbọ́n àtàráàlú tún lè ronú lé lórí ni ó sọ̀lú dẹ̀rọ̀, nítorí ara ó dàráàlú kọjá ibi táwọn Tinubu ronú dé. Ẹ má pòwó kan fáwọn èèyàn tí ò lórúkọ, ẹ má fọnwó dànù lásán, ẹ má fààyè gba àwọn olóṣèlú àtòṣìṣẹ́ ìjọba láti kówó wa jẹ. Ẹ pàfọ́nwó Kiri yìí tì, ohun táráàlú ń retí kọ́ nìyẹn. Kí Tinubu má fìwà jọ Buhari o, bó bá ṣe bẹ́ẹ̀ ìjákulẹ̀ gbáà ni ó jẹ́ fáwọn aráàlú tó dìbò fún o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.